Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Òsàmúdé gbogbo ọ̀ṣunwá àti ọ̀jàjà gbogbo nàìjíríà. Agbọ́nú ọdún ajé tó lọ lọ́wọ́lọ́wọ́. Láti kábíyèsí o, èmi dáwọ́ yàtọ̀dọ̀ lọ́rùn sálẹ̀ mi. Ẹ lè máa bí mi léèrè báwo mo ṣe já kàndá. Bá mi tí mo bá sọ̀rọ̀ ó ṣàfùjì mò bá lòlò. Tí mo bá kọrin ó ṣàfùjì kò ní wáyé. Kò wújú rárá o bó ṣe wọ́n lọ bà mí sọ̀lá. Kábíyèsí, ṣebí lọ́jọ́ kan náà ni. Bàbá o, ẹ̀yin ilẹ̀ òbí sùsù tẹ́ fún mi lórúkọ. Ẹni kì í máa kọrin pé tẹ bá rí mi ìtẹ̀fẹ́ ṣe àpọ́nlé mi. Mo bọ̀. Mo ní tẹ bá rí mi ìtẹ̀fẹ́ ṣe àpọ́nlé mi. Yàtọ̀ sábìkù yàtọ̀ sọ́sà fújì o. Yàtọ̀ sí wá Nàìjíríà tẹ́tí ìmọ̀ ti pẹ́. Orúkọ tuntun tẹ́lẹ̀ pé mi lásìkò ìbàbá o. Àfihàn jàjà ní ìrì ìsàlẹ̀ mi jẹ́. Òsàfújì tọrọ mi padà já sí ro. Bámi o, èmi wá máa sọ̀rọ̀ kan nígbà tí mo sùn lánàá tí mo jí lónìí. Àwọn alálẹ̀ wọn fún mi lórúkọ o. Wọ́n ní kí n fún bàbá mi lórúkọ kan ṣẹ̀fẹ̀ gbórúkọ náà. Orúkọ tuntun dání fún bàbá mi o. Wọ́n ní látòní lọ yàtọ̀ fún àrólé Oòduà, yàtọ̀ fún Ọlọ́fin Àdìmúlà. Wọ́n ní látòní lọ bàbá mi onírìnsá àwọn gangan ní atọ́kùn ajé gbogbo Yorùbá àpapọ̀. Ẹ̀dọ̀ tó ti rí bẹ́ẹ̀. Atọ́kùn ajé of Yorùbá line. Bàbá mi ò ló ń jẹ bẹ́ẹ̀. Bóyá látòní lọ, bóyá DJ. Thank you. Everybody here. Ògúngúnú sọ onísọ̀rọ̀ òjì jẹ́ ń bá Jésù kẹ̀sì máa bá jòjì. Adé ológun bá ń gbére tòbí wá. Ògúngúnú sọ onísọ̀rọ̀ òjì jẹ́ ń bá Jésù kẹ̀sì máa bá jòjì. Ẹni tábí ẹ̀ bá fi lé ẹsẹ̀ kú gbé. Òní kò sí mọ́ táyé wọ́n fi parẹ́. Ìwé ìrìnlẹ̀ ló bá bàbá mi gbé. Bàbá Adé orí ilẹ̀ Yorùbá. Adé tó fẹ́ nílẹ̀ kó máa ṣe sí lọ lẹ́lẹ́. Adé ológun bá ń gbére tòbí wá. Ògúngúnú sọ onísọ̀rọ̀ òjì. Jẹ́ ń bá Jésù kẹ̀sì ọ̀rọ̀ bóyá láti rẹ̀ lọ sọ wípé bàbá ò yá mi ọ̀tá tó jọba lọ́nà rírì ìsàmì. Ẹ máa gbọ́ ìgbà tí mo sùn ní ìyàtà gẹ́gẹ́ náà bóyá wá fún mi bàbá wípé ọ̀tá tó jọba lọ́nà rírì ìsàmì. Adéyẹyẹ ògùn sìgá ló tẹ lórí. Ọ̀tá tó jọba lọ́nà rírì ìsàmì. Adéyẹyẹ ògùn sìgá ló tẹ lórí. Báńkì mo wá bẹ́ sọ̀rọ̀ náà yá. Ọ̀rọ̀ wo ni? Wèrè náà bí bù mí. Wèrè kan tó fẹsẹ̀ ìkọjáyè sí bàbá mi onírì ìṣá o. Ẹni táyé fẹ́ràn tẹ́lẹ̀ àbí ibù. Ó wá kọjáyè ayé padà kẹ́yìn sí. Òsàfújì gbọ́dọ̀ fọjà jẹ̀bi ayé. Ẹni kọjá ayé òwò ti jẹ̀bi Ọlọ́run. Káwá nígbà yẹn àyọ̀fẹ́. Òsàfújì yìí ẹnìkan òòjà tọkàn fújì yìí. Ó kọjáyè sí bàbá mi onírì ìṣá. Ó padà túbà òòjà tó kọ fújì yìí. Kábíyèsí kọ́lọ̀ gbọ́dọ̀ lùgbà. Kábíyèsí kẹ́kọ̀ọ́ ní olúyẹ́yẹ́ ti yẹ. Ẹ̀fẹ́ láyé kẹ́kọ̀ọ́ ní olúyẹ́yẹ́ ti yẹ. Olúwo tó tó mọ ogún sóyè. Láti kábíyèsí, nígbà tí mo kọrin lọ́wọ́, àwọn alálẹ̀ àpapọ̀ ilẹ̀ Yorùbá, wọ́n sọ̀rọ̀ kan fún mi. Wọ́n ní kí n kọ̀rọ̀ kankan lọ́wọ́ bàbá mi onírìnsà. Èsì àtọ̀kọ́ fújì ìkíní ìbámu lójú. Bàbá wa sọ fún mi pé kábíyèsí, bàbá wa sọ fún mi pé tí n bá fẹ́ ṣe wẹ́ẹ̀dì
wọ́n láwọn ni bàbá ọkọ báàbí sẹ́ńtì mo bá lọ́ni. wọ́n sọ wípé wọ́n sọ pé kí n gbàgbé pé kò sí bàbá kò sí ìyá wọ́n láwọn gangan bàbá ní wọ́n sọ wípé ọmọge tó bá dára jù nílé Ifẹ̀ wọ́n ní kí n sọ mú. bàbá ṣùgbọ́n mi ò ní ṣe bẹ́ẹ̀ bá mi tẹ̀ bá rántí nígbà tágbàlejò àwọn arúgbó èmi gba ọmọ kan ṣùgbọ́n yìí sọ ní mojú gbogbo ayé wàláì wọn ò tí ì má déhùn sẹ́ èmi sọ pé ọmọ yìí káàbì kúlẹ̀ mo fẹ́ fẹ́ ṣùgbọ́n wọn ò tí ì fún mi. bámi ẹ bá mi bá àwọn sọ̀rọ̀ yìí ká ti ń dọwọ́ rú bàbá ò fún mi lọ́mọ ṣé ẹ ti fọwọ́ sí i torí pé kọ́tọ́ di parí ọdún yìí ẹ máa gbọ́ pé sáfùdì yìí máa ṣe wẹ́dì torí pé inú oṣù keje tó ń bọ̀ lọ́nà olùmọ̀fẹ́ sáyẹyẹ ọdún kan màmá mi tó kú mo ṣe mọ̀ pé wọ́n ní ìrísà máa gbé bùkátà mi ó bẹ̀ lọ́nà ní ìrísà mi kábíyèsí àjẹpẹ́ ayé òhò ọ̀ní ìrísà kàdé pẹ́ lórí àjẹpẹ́ ayé òhò ọ̀ní ìrísà kàdé pẹ́ lórí. Ọdọ́bùdì sẹ́gbọ̀n nǹkan kan sẹ́gbọ̀n nǹkan tí àwa sọ sẹ́ fẹ́ gbọ́ ìwọ tó o bá fẹ́ gbọ́ ó yá náwó sókè wàláì ẹnìkan wà nínú yín tí ò náwó àwọn gẹ́gẹ́ nínú wọn ò dùn ní ọ̀fẹ́ fún mi lọ́mọ yín ká ò náwó ò lè náwó ni eléyìí wọ́n sọ wípé bọ́tọ̀ ti parí oṣù táwa irinṣẹ́ mi máa dé fẹ̀ nígbà fún àwọn sáfùdì ní máa sí fún mi kábíyèsí ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ sọ nǹkan kan bàbá níjọ irinṣẹ́ níjọ lọ́ǹtì ẹni tó wù mí ọ sáfùdì kó wá kọrin fún mi bá mi ṣe kí n sọ̀rọ̀ ìtọ́gbẹ́ tẹ bá wọ̀ mí ẹ rí i pé lógo rẹ gangan mò ń lò bẹ́ẹ̀ ni mo ṣe ń kọrin tí bá fẹ́ kọrin gangan ni kálẹ́rì ọ sáfùdì kọrin ìfẹ̀kẹ́ bá mi fọwọ́ sí i òun lọ bá lọ́ọ́ kí n Dr. Saheed Òṣùpá. Ọ̀sáfùdì ìgbàgbà lówó lágbára ọ̀rọ̀ ayé alágbára gbogbo ìgbòho ìgbòho ìgbàgbọ́ nílá ayé torí kò sẹ́ni ọ̀gbọ́n náà tán máa ń lọ. Bàbá o, ọ̀rọ̀ kan tí n bá sọ wọlé ó lè di 20. Tẹ́ ẹ bá kàn gbogbo ayé lójú, ẹ lè kọ́ ọmọ rírì ìsá lójú. Nítorí bàbá mi ó fún mi láyè pé kí n máa kọrin. Ẹ ṣe Ọ̀sáfùdì máa kọrin. Ṣètìlá náà mi láyé kábí ìgbòho dábàá fún mi lọ́mọ ìpadà wà fẹjọ́ sùn bàbá. Kábíyèsí wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́n sáwàfin ọmọ sọ wípé àrífín eléyìí tó dàbí ìsọlẹ́nu táwọn kan bá máa wí wọ́n sọ wípé àwọn ààfin wọ́n sọ pé ààfin kò kí ríran kò kì í rí tọ́sán òde bí kò máa rí tòun ẹni tí yín lérè gbogbo àgbáyé bóyá láti tó òtí mọ́tò àbọ̀kadà kábíyèsí ó ti pààyàn lórí lédè táwa yìí ó ti dánwò ní mọ́tò àbọ̀kadà kábíyèsí ó kọ́kùnrin mẹ́rọ̀kù lórí títì o kò wáyé rí ó ti dàbí kò lè wáyé kẹ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀gbọ́n àti ríran kábíyèsí ọ̀nà ìsàbáyé bá ń jáyé bẹ́ẹ̀ bá ń déyàn títí lẹ́ òsì pàtẹ́ báyé bá ń jáyé èèyàn bá ń déyàn títí lẹ́. olówó dàgbò wọlé olówó dàgbò mọ́dé. Dákọ́jà ni táyé ń fẹ́ ojú ti rí tó kábíyèsí torí àwọn táwa ń ro kàkó jẹ. Ìgbà tó tọ́ wọn náà padà ló jẹ. Ẹ ṣe ṣùgbọ́n ọlọ́run wá. Ó yá dídè ẹ wálé ilé ti yá. Ó Ọ̀sáfùdì ìkọrin. Ó yá Ọ̀sáfùdì ìkọrin ẹ ṣé mo dúpẹ́. Ilé ò tí ìyá òye lẹ́lú àti ilé ò tí ìyá.
ìyá mi ẹsẹ̀ wo dúpẹ́ ẹsẹ̀ fún ẹgbẹ́ kó oníkan yìí là yìí. ó jẹ́ orí pé wọ́n kọ́ ni pé ẹ má gbàgbé ọmọ bàbá lákèrè túnjẹ kílódé mú bọ̀ láti ìṣẹ́jú kan ẹ bá ń kí kábíyèsí ayọ̀ ọ̀fẹ́ ẹ máa yọ́nú sí wa bàbá torí pé ọ̀rọ̀ lára ọmọ tí kábíyèsí tó ti bí àbíbù mi ọmọ bàdí ọ̀la ò làkọ́kọ́ ọmọ bàtàdé ní káwọ́ gangan lẹ́kẹ́jì àmọ́ nísẹ́yìn bàbá ti wá bí àfin lára ọmọ ní rìsà ó ṣàfùjì mò mi tí ò bá dá ẹ lójú òwe mi gan mo ti dán ọmọ ọba ṣé kò parọ́ ni èmi lọ́ọ́ bàbá ẹ ṣé o kábíyèsí ó yà náà ó yà lọ́wọ́ ìyá o èmi ọmọ kọ̀ọ̀kan nígboro ó ti ń bọ́ wípé ẹni rí mi ní ó ti rọ́bà fi ẹni rí mi níyà ó ti rọ́bà fi ẹni bá dé fojú náà bá àwọn òwúrọ̀ ẹni fojú náà bá torí pé ó yà kòtò túlétúlé wọ́n ní ẹ má tu àfihàn òbí ẹ̀jẹ̀ rọra ṣe mọ́ta òní jẹ́ o ẹ bá máa rẹ̀ jẹ́ o. ó yà pàdé ní gbólóhùn òjò lóhùn bá ń fẹ́. kò ṣe ó ní ẹ̀wọ̀n kò ṣe ó lé lọ ilé-ẹjọ́. ọláyínká mi ìdíkúlé àná mi ọláyínká mi ìdíkúlé. ẹ bá ti àbá àtàkùn lọ ọmọ òde ṣe ìrẹsì mo dúpẹ́. ẹ ṣe òun ṣé mi lànà rẹ ọlọ́run á dáa àfi tó pawó ọláyínká mi ìdíkúlé àná rẹ. ó yá DJ ìyá alájọ ní fún gbogbo wa ìṣẹ́jú mẹ́rin. Sórí màmá gbogbo ṣì bọ́lá jù. Ìlọ títí làwọn yóò àkùnjẹ ọba náà. Sórí màmá gbogbo ṣì tó jẹ́ bọ́lá jù. Mọ̀dà mọ́jú wà láàrin bọ́lá jù rẹ̀ mí. Mọ̀dà bí ọlọ́gbọ̀gbọ̀ mi bọ́lá jù ṣe. Mọ̀dà ti fi dẹ́kun lọ́lọ́run. Ọ̀la Wàsíù